kàyééfì ọkùnrin yìí dáná sun gbogbo ìwé-ẹ̀rí rẹ̀ pátá. ọkùnrin kan tó ń jẹ́ olùtìmẹ́yìn Iléere ti bínú sun gbogbo ojúlówó ìwé-ẹ̀rí tó ní pátá láì ṣẹ́kù ìkankan. lọ́jọ́ ajé monde ọjọ́ 13 oṣù kọkànlá ọdún yìí ni ọkùnrin tó kà nípa ìmọ̀ ìtàn history níléèwé gíga Àjàyí Crowther University dábìrà ọ̀hún. gbogbo ojúlówó ìwé-ẹ̀rí tó ti ń gbà láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama títí dé fásitì tó fi kan ti agùnbánirọ̀ àtàwọn míì ló kó jọ tó sì dáná sun gbúrúgbúrú. ohun tó ní ó ṣokùnfà ìgbésẹ̀ tó gbé yìí ní ìṣòro àìríṣẹ́ṣe. ó ní bí ọ̀rọ̀ ìlú yìí ti ṣe rí ti sọ àwọn ìwé-ẹ̀rí òun di èyí tí kò wúlò mọ́. nígbà tóun kò sì tí ì fi ìkankan nínú ẹ̀ jẹun rí, kò sí nǹkan tó ní kóun máa wò wọ́n níran nínú ilé. ó ní bí ẹni fi àkókò ṣòfò ní wíwá sàtífíkẹ́ẹ̀tì nílẹ̀ yìí. ọdún 2010 ni mo parí iléèwé fásitì, mo sì sìnrú ìlú láàrin ọdún 2010 sí 2011. títí di òní yìí mi ò tí ì fi ìkankan nínú wọn rí iṣẹ́ rí. ó sọ síwájú sí i pé béèyàn bá fẹ́ rìnrìn àjò lọ sókè òkun gan kò nílò sàtífíkẹ́ẹ̀tì kankan nítorí kò sí ìkan tó wúlò nínú kíkó wọn jọ sílé. ó ní láti ọ̀sẹ̀ tó kọjá lòun kò ti rí oorun sùn mọ́ nígbà tóun rántí pé gbogbo iṣẹ́ tóun ti ń ṣe láti bí ọdún 13 sẹ́yìn ni wọn kò nílò kí wọ́n fi sàtífíkẹ́ẹ̀tì òun gbà á. ó wáá gba àwọn èèyàn níyànjú pé pẹ̀lú bí orílẹ̀-èdè wa ṣe ń lọ yìí àfi kí wọ́n lọ kọ́ṣẹ́ ọwọ́ kí àwọn òbí àti alágbàtọ́ náà sì rí dájú pé àwọn ọmọ wọn níṣẹ́ ọwọ́ kan tí wọ́n kọ́ lẹ́yìn ìwé tí wọ́n bá kà gẹ́gẹ́ bó ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.